A kú dédé àsìkò yìí o, ẹ káàbọ̀ sí orí ìkànnì Triple A Paramount TV. Èyí ni bí ọdún Ọ̀ṣun Òṣogbo ọdún year 2024 bó ṣe ń lọ. Ọmọ ogun ti dúró wámúwámú sí ẹnu ọ̀nà Àtaọ̀jà tìlú Òṣogbo níbi tí arúgbá tìlú Ọ̀ṣun Òṣogbo ti fẹ́ jáde. Gbogbo oníròyìn ti dúró, àwọn ọlọ́pàá ti dúró, àwọn ènìyàn, àwọn aráàlú wọ́n dúró láti wo bí arúgbá Ọ̀ṣun Òṣogbo ọdún year 2024 kò ṣe máa jáde. Ẹ wo àrùgbá náà ló ń bọ̀ lọ́kàn yìí, ẹ máa bá wa ká lọ, ẹ máa bá wa ká lọ. Ká mú mi rìnrìn àjò bí arúgbá ṣe máa ń ru igbá ẹ̀ bó ṣe máa ń rìn ní gbogbo ọdọọdún. Arúgbá tó rúgbá yìí ní ọdún tó lọ, òun náà ló tún rù ní ọdún yìí. Àmọ́ nǹkan tá a rí gbọ́ ni pé èyí tí ó rù tí ò fi ní rù mọ́ nílé yìí pé wọ́n ti mú ẹlòmíì tí ó rù ní ọdún tí ó ń bọ̀. Ẹ máa bá wa ká lọ. Arúgbá rèé ó jáde kúrò ní ààfin mọ́sálásí ti ìlú Òṣogbo leléyìí. Ó yà sí ọ̀nà ìsàlẹ̀ ọjà. Bó ṣe máa ń rìn àjò náà leléyìí o. Bó ṣe yà sí ìsàlẹ̀ ọjà yìí, a máa kí wọn lápá ọ̀tún, a kí wọn lápá òsì títí tí ó fi dénú Ọ̀ṣun Òṣogbo group. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ ìkànnì Paramount TV. Àwọn òyìnbó leléyìí, àwọn òyìnbó tó wá láti Jamaica, àwọn tó wá láti Brazil, tí wọ́n wá síbi ọdún Ọ̀ṣun Òṣogbo. Èrò pọ̀ gidigidi ni. Nígbà tí a ṣe àwọn tó ṣeé ṣe, iye èèyàn tó ṣeé ṣe kó wá síbi ọdún Ọ̀ṣun Òṣogbo, àpapọ̀ èèyàn tí a kà àbí tí a bójú dù, tí a fi ojú bù, tí a fi ojú dá, wọ́n lé ní ẹgbẹ̀rún 10 ènìyàn tó wá síbi ọdún Ọ̀ṣun Òṣogbo títí ọdún yìí. Ẹ wo, a ti wà nínú odò Ọ̀ṣun báyìí. Odò Ọ̀ṣun tá wà yìí, ibẹ̀ ni àwọn ènìyàn sì máa ń súre fúnra wọn, tí wọ́n sì ti máa ń tọrọ nǹkan lọ́wọ́ Ọ̀ṣun Òṣogbo. Ọ̀ṣun Òṣogbo Festival year 2024. Inú gúrùfù la wà yìí, tí ń ṣe inú Ọ̀ṣun Òṣogbo, igbó Ọ̀ṣun Òṣogbo, níbi tí odò Ọ̀ṣun Òṣogbo wà. Ẹ máa bá wa ká lọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wá síbi ọdún yìí, bíi olóyè Ìbà Gani Adams, kábíyèsí Aláyélúwà Àtaọ̀jà tìlú Òṣogbo, aṣojú gọ́vnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gọ́vnà sẹ́nitọ́ Nurudeen Jackson Adémọ́lá Adélékè, àti àwọn lọ́balọ́ba lẹ́ẹ̀kan ni wọ́n péjú pésẹ̀ sí ibi ọdún Ọ̀ṣun Òṣogbo. Ẹ jẹ́ ká wo àwọn fọ́nrán yìí, ká jẹ́ ìgbádùn rẹ̀, ká wo ohun tí ó ń ṣẹlẹ̀ gangan nínú igbó yìí. Wọ́n ti lé àyè kó máa wọ ẹnu odò yẹn mọ́lẹ̀ kan, ó tún padà sínú rẹ̀. Ẹ̀mí omi ló ń gbé àwọn ènìyàn tí ẹ ń wò yìí. Ẹ wo omidan tí wọ́n gbé. Tí ẹ̀mí yìí bá ti gbé wọn, géńdé ọkùnrin 6 méjì ò lè dá wọn gbé mọ́ o. Ẹ wo bí ó ṣe ń ṣẹlẹ̀ ní odò Ọ̀ṣun Òṣogbo. Kódà bí táwọn dúró sí make sense pa. Kálukú máa tàka, máa ṣàdúrà. Àtúwájú òrì o. Olúwa, ogun tí mo gbé wá síbi yìí, má yẹ kí n gbé wá ní next year. Ọlọ́run, ogun tí mo gbé wá síbi yìí, níyà yìí, Ọlọ́run má yẹ kí n gbé wá ní next year o. Ọlọ́run ṣàánú mi o. Gbogbo ibi ayé mi, ó ní Ọ̀ṣun bá mi rú lọ o. Ó ní Ọ̀ṣun bá mi rú lọ o. Ó bá mi rú lọ o.
Boy now. Lo lele. Àwa jáde padà ńbẹ̀. Báwo kí mo farabalẹ̀ rí mú mo rí mú láti ẹ̀gán tó síbẹ̀ ó jó bẹ̀ dáadáa gan. Mo rí nìkan tí mo ti fà á darí. Ilé tí ò wá jó lọ ní iwájú ọ̀dọ̀ tèmi níbi tí wọ́n á lọ ń jó ńgbà tó kù.